káàbọ̀ padà láti abala orin. A lérò pé ti gbádùn àwọn orin tí a mú wá fún yín ní òwúrọ̀ yìí lórí ètò yín ètò wa Káàárọ̀ Oòjíire náà ni. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ ní tó kàn báyìí òun ni ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀, kí làwọn ohun tó ń lọ ní ilẹ̀ adúláwọ̀, àwọn orílẹ̀-èdè tó yí wa ká, kì í ṣe orílẹ̀-èdè wa nìkan, nítorí àwọn nǹkan wọ̀nyí ló máa sọ bí ìdàgbàsókè wa ní ilẹ̀ adúláwọ̀ bí yóò ṣe rí. Àlejò wa ti wà ní ìkàlẹ̀ tí wọ́n bá wa yànnàná ọ̀rọ̀ ojú tẹ́ mọ̀ bí ẹni mowó, ọ̀gbẹ́ni Farouk Ogunjimi. Ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. Ẹ ṣeun gan. Ṣé dáadáa lẹ jí? Àlàáfíà. Ìyẹn ò tẹ̀ sí pé ojú wọn ó ń ṣàì ń dán. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Ẹ jẹ́ a lọ sínú ìròyìn wa. Ìròyìn tí a ní lákọ̀ọ́kọ́ òun ni pé agbẹjọ́rò Fálànà ó ti wọ́ ààrẹ Uganda ìyẹn Yoweri Museveni lọ sí àjọ UN látàrí pé ó de alátakò ẹ̀ ìyẹn Bobi Wine mọ́lé, kì í ṣe pé ó fokùn dé, ṣùgbọ́n ó fi àwọn ọlọ́pàá tì pé ó ní kúrò nílé yìí o, ibẹ̀ ló máa wà. Àlejò wa, kí ni ìbéèrè tèmi tẹ̀ ọkọ fẹ́ béèrè ni pé ṣé ọ̀gbẹ́ni Fálànà ṣó lẹ́tọ̀ọ́ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀? Ẹ ṣeun gan. Lábẹ́ òfin kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ láti gbé ẹnikẹ́ni tí ó bá hùwà tí èèyàn bá rí pé kò tọ́. Ó hùwà tí ò tọ́. Bẹ́ẹ̀ni, kó wá sọ pé òun fẹ́ lọ torí pé ó jẹ́ orílẹ̀-èdè sórílẹ̀-èdè ní ṣẹ́gbẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé kò sí ìkan tó burú, amòfin ni ẹni tí à ń sọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ lọ́ọ̀yà, ó dẹ̀ jẹ́ ẹni tí ó mọ òfin dáadáa. Bẹ́ẹ̀ni. Tí ó bá ṣe nǹkan tó tọ́ ni kò ní dáwọ́lé. Èyí ò ní àkọ́kọ́. Ọ̀rọ̀ tí mi kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé ó jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀ wípé nígbà tí a wá gbé ẹjọ́ ẹ̀ wípé a fẹ́ gbé lọ síbi kan, ó wá jẹ́ àjọ UN là ń gbé lọ nígbà tá ní African Union. Ó ṣeéṣe kó jẹ́ pé torí ẹ mọ̀ pé nínú àjọ yìí náà àwọn kò sí ibi tí ò sí ń bẹ, àwọn adúláwọ̀ náà wọ́n ń bẹ nínú àjọ. Ó lè jẹ́ pé nítorí ẹ̀ ló ṣe gbé lọ sí àjọ. Ẹ mọ̀ pé tá bá ní káwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀, àwọn ilẹ̀ adúláwọ̀ ló yẹ ká ti kọ́kọ́ máa parí àwọ̀ tàbá ní kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ lójú lọ sí pé à ń gbé lọ sí àjọ àgbáyé. Ohun tó bá ti wá ń di pé a ò lè yọjú àwọ̀ wa àbí a lè yọjú ìṣòro tá a bá ń kojú tó fi wá di pé à ń gbé lọ sí àjọ àgbáyé, ó ti di ohun ìbànújẹ́ púpọ̀. Ó jẹ́ nǹkan tó yẹ kí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ kó bú sẹ́kù sí, torí wọ́n ń jẹ́ kí ó dàbí ẹni pé gbogbo ọ̀rọ̀ tí àwọn aláwọ̀ funfun bá ń sọ nípa wa, wọ́n ń jẹ́ kó dàbí ẹni pé ó ń jọ tòótọ́ ọ̀rọ̀. Wọ́n ń jẹ́ kó dàbí ẹni pé ilẹ̀ adúláwọ̀ nìkan ni a ti máa ń ṣe àṣìṣe, táwa dàbí ẹni pé àwọn onítọ̀hún àwọn ń ṣe àṣìṣe kankan. Nígbà tá a bá ń fẹ́ èdè ara wa síta, ǹjẹ́ eléyìí ò burú? Kò sì sí tí àjọ African Union tí ó ṣe fẹ́ wà nípò tí ó mọ̀ dá sí àwọn kan báyìí tí ó bá ń ṣe pé àjọ náà wọ́ púpọ̀. Àmọ́ àlejò ẹ mọ̀ bínú o, èmi kàn fẹ́ sáré mú nǹkan kan sínú ti àjọ UN ọ̀hún ni bóyá èyí òun ó tún jẹ́ kí ẹ̀sùn bá wa gbé yẹ̀wò dáadáa kó yé àwọn aráalé. Ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà wọn bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tàbí ká ní UN General Assembly, akọ̀wé àpapọ̀ wọn yàtọ̀ sí akọ̀wé àpapọ̀ wọn, ṣe mọ̀ pé àwọn kọ́sọ́nà méjì àwọn General Assembly wà. A ní ọmọ ilẹ̀ adúláwọ̀ náà tó jẹ́ olórí ń bẹ̀, àpapọ̀ àjọ UN ọ̀hún lápapọ̀, bóyá ti eléyìí tí Anthony Guterres jẹ́ akọ̀wé wọn àti eléyìí tí ọmọ ilẹ̀ adúláwọ̀ tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ààrẹ wọn. Ṣé kò ní jẹ́ kí gbogbo ẹ̀ bóyá táwọn méjèèjì bá so wọ́pọ̀ àti jẹ́ kójú tu ẹ mọ̀ ìgbà tí ọ̀rọ̀ ti débi pé à ń gbé lọ sí UN táwọn méjì bá so wọ́pọ̀ bóyá ọ̀rọ̀ náà níyànjú, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Uganda òní kọ́ ló ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ sì ni kì í ṣàná, ó jẹ́ ohun tó ti wà tipẹ́tipẹ́. Tí àjọ UN àti ti àwọn aláwọ̀ dúdú àti àwọn aláwọ̀ funfun tó wà mí tó bá jọ ní àwọn sowọ́pọ̀ ipá àwọn fẹ́ yanjú ẹ̀, ó lè má ṣe é ṣe. Ẹni tó lè tán ìṣòro tó ń bẹ nílẹ̀ adúláwọ̀ lọ́wọ́ báyìí
àwa náà la lè tán ìṣòro ara wa. ǹjẹ́ àwa ṣe tán láti wá tán ìṣòro wa? ẹnìkan ò lè wá láti ta láti wá tán ìṣòro wa. ọ̀rọ̀ pé ṣé àwa ṣe tán ìbéèrè yẹn ń bẹ lọ́wọ́ kálukú lọ́wọ́ ẹnìkankan nílẹ̀ adúláwọ̀. ibi tẹ́ẹ̀tì mọ̀ pé ibi ìṣòro àkọ́kọ́ tá a kọ́kọ́ ní nílẹ̀ adúláwọ̀ òun ni pé a ò fẹ́ràn ara wa. ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan gan nílẹ̀ adúláwọ̀ a ò fẹ́ràn ara wa. orílẹ̀-èdè Nàìjíríà bí àpẹẹrẹ a rí pé àwọn ẹ̀yà tí ń bẹ ń bẹ wọn ò fẹ́ràn àwọn tó. tí èèyàn bá ní kóun lọ sí orílẹ̀-èdè Cameroon ìyá rí pé áwọ̀ ń bẹ ń bẹ. tí èèyàn bá ní kóun lọ sí orílẹ̀-èdè Sudan ìyá rí pé áwọ̀ ń bẹ ń bẹ. níbo apá tí èèyàn bá tún ní kóun lọ sí orílẹ̀-èdè South Africa gan áwọ̀ kan wà ń bẹ náà tó ń pa àwọn aláwọ̀ dúdú ẹgbẹ́ ara wọn. èyí á túmọ̀ sí pé ní ilẹ̀ adúláwọ̀ gan áwọ̀ tó ń bẹ láàrin ara wa àti ìtàn a ò tí ì nífẹ̀ẹ́ wa. ẹ sì mọ̀ pé ibi tí ò bá ti sífẹ̀ẹ́ wọn bá ní àjọ àgbáyé ló lè ṣe sí nǹkan bá náà. òun ló ṣe wá jẹ́ kó rọrùn àìsí ìfẹ́ ló ṣe jẹ́ kí ó rọrùn káwọn kọ́kọ́ di agbára mú kó mọ̀ lè kúrò níbẹ̀. ṣé mọ̀ pé nǹkan kan tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ tó dàbẹ̀ ni pé ó ti wá di nǹkan tó yẹ pé ó ti di trend bí nǹkan tó yẹ pé ìtẹ́lẹ̀ bá ti ṣe tó bá ti jẹ́ eléyìí ní ọ̀fẹ́ ṣe tí yóò fẹ́ tún ṣe. tàbá wo orílẹ̀-èdè Côte d'Ivoire fún àpẹẹrẹ ẹni ń gbìyànjú àti lọ fún ẹ̀kẹta ó jẹ́. àrí orílẹ̀-èdè mìíràn náà tóun náà gbìyànjú tó jẹ́ òun náà sì ni orílẹ̀-èdè Uganda ti ṣe ó sì ti tiẹ̀ pọ̀. kẹ́ wá jẹ́ ká wo nǹkan kan àwọn ìwà kọ̀ọ̀kan wà tí ààrẹ orílẹ̀-èdè Uganda tó wù tí ó tako làákàì ìyẹn àkọ́kọ́. ẹ̀kejì ó tako ọmọlúàbí. ẹ̀kẹta ó tako ìjọba tiwantiwa. tí a bá ní ìwà tó sì wù yìí tá a bá ní ká wá sórílẹ̀-èdè Nàìjíríà á fẹ́ lè sọ pé irú nǹkan báwọn ti ṣẹlẹ̀. tẹ́ bá ní kí a wo Lẹ́kì wàhálà tó ṣẹlẹ̀ ní Lẹ́kì toll gate ní oṣù kẹwàá ogúnjọ́ ọdún 2020 tó lọ a rí pé níbi ìṣẹ̀lẹ̀ náà nítorí live video fọ́nrán kan tó jáde tó jẹ́ live táwọn èèyàn lè sọ pé irọ́ ni àbí òótọ́ ló ń jẹ́ kí àwọn èèyàn ló ní ìkan táwọn èèyàn dìmú pé ìṣẹ̀lẹ̀ burúkú tán sọ yẹn ó ṣẹlẹ̀ bó tiẹ̀ ṣe pé àwọn kan gbìyànjú àti bo ìṣẹ̀lẹ̀ náà lójú. ẹ rí i pé àwọn nǹkan tí ó dàbẹ̀ ni pé Uganda àríwẹ̀ tó fi wà pé kó tó di pé àwọn bẹ̀rẹ̀ ètò ìdìbò lò wọn kọ́kọ́ já gbogbo nẹ́tíwọ̀kì wọn kúrò kó wá di pé kò sẹ́nibọ̀dì tí ò lè lo ẹ̀rọ ayélujára kò sẹ́nibọ̀dì tó tẹ̀lé wá sọ pé ń gbé sí orí òpó Twitter o àbí ń gbé sórí òpó Facebook ó kọ́kọ́ pa bìnrin náà. débi pé àwọn tó wá fẹ́ ní káwọn wá bẹ tí election náà ṣe ń lọ wò láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti orílẹ̀-èdè mìíràn wọ́n gbà wọ́n wọlé wọ́n gbà wọ́n láàyè láti wọlé sí orílẹ̀-èdè wọn. èyí túmọ̀ sí pé ìjọba tiwantiwa tí à ń sọ pé à ń ṣe nílẹ̀ adúláwọ̀ ó kù díẹ̀ káàtó. lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ gba ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ìyẹn sí nǹkan wọn tó jẹ́ fóònù wọn. ẹ̀kejì ẹ gba ẹ̀tọ́ àwọn ènìyàn láti ṣe ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí. lóòótọ́ ni a sọ pé à ń lọ dìbò ìbò kò ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ ipa fẹ́ lọ yan èèyàn kan àbí à ń lọ yan èèyàn mi kò ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ agídí kò ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ pé a fẹ́ jáde síta wá fẹ́ lọ dìbò kẹ́rù mọ́ bà wá. ní kó tó di pé ètò ìdìbò ń lọ níbẹ̀ nígbà tí wọ́n sì ń ṣe campaign ni a ti gbọ́ pé láàrin November oṣù kọkànlá sí oṣù kejìlá ní ọdún tó lọ ni a gbọ́ pé èèyàn tó tó ọgbọ̀n èèyàn ló kú látàrí pé wọ́n ṣe ìdìbò. tá a bá lọ sí orílẹ̀-èdè Ivory Coast náà nínú Côte d'Ivoire ní àsìkò tí wọ́n ń ṣe ètò ìdìbò ó ní ọ̀pọ̀ èèyàn tí ó bá lọ. tí a bá lọ sí orílẹ̀-èdè Tanzania náà àti Zambia bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ètò ìdìbò ti wáyé ní ilẹ̀ adúláwọ̀ la rí pé ìjà
àwọn ọ̀sẹ̀ tí àwọn èèyàn sì ń bá lọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. orílẹ̀-èdè Guinea. bẹ́ẹ̀ ni bó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn. tábà ní ká wá sí tábà sì wọ àwọn olórí tẹ̀sán bíi orílẹ̀-èdè Guinea tẹ̀sán níbi tí Alpha Condé tó ti jẹ́ olórí ibẹ̀ òun náà ó gbìyànjú rẹ̀ o àti lọ ní ẹ̀kẹta tó sì mú jẹ. tábà wo orílẹ̀-èdè Côte d'Ivoire òun náà mú jẹ. orílẹ̀-èdè Cameroon òun náà mú jẹ. orílẹ̀-èdè ètò àǹsọ̀rọ̀ lọ́wọ́ Uganda òun tẹ̀ tún ṣe ẹ̀kẹta ẹ̀kẹfà rèé òun tún ṣe ẹ̀kẹfà tó sì ti wà lórí oyè láti 1986 tó tún wá jẹ́ pé ẹ mọ̀ pé téèyàn tí agbára bá ti gun èèyàn torí ẹ̀ lọ ṣe pé ìjọba ẹ̀ ní ìjọba tiwantiwa ṣe kí n ṣe bẹ́ẹ̀ni gbogbo wa lájọ níjọba àwọn èèyàn lọ́mọ ẹni tó fẹ́ gbogbo wa sì la mọ̀ tí òfin bí wọ́n ṣe divine ìyẹn tí wọ́n ń pè ní democracy àmọ́ ó dàbí ẹni pé definition tí àwa kà ní school ó fẹ́ yàtọ̀ sí èyí tí à ń ṣe nílẹ̀ adúláwọ̀ tó sì jẹ́ nǹkan tó burú. lẹ́yìn ìgbà tí wọ́n tún parí ètò ìdìbò ní orílẹ̀-èdè Uganda ní àná òde òní la gbọ́ pé èèyàn 3 sí 4 ló tún ti bá ìṣẹ̀lẹ̀ òun lọ. àti ẹ̀gbọ́n pé pàápàá pé aya Bobi Wine ló jáde lọ pé kóun lọ wá nǹkan tí wọ́n máa jẹ àwọn ológun wọ́n tún mú wọn lù ú. wọ́n tún mú eléyìí ó fi yé wa pé ní orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ tá a wà yìí o pé gbogbo àwọn olórí wa dictator ni gbogbo wọn. àdánìkan jẹ wọn sí fún kí káyé rọ tẹrú tọmọ. wọn sí fún àwọn tó máa dáṣẹ pa. kọ́mọ dáṣẹ pa àti kúrò lórí yìí ó jẹ́ nǹkan tó lẹ̀. bó ṣe ń padà bọ̀ lórí ìbéèrè tẹ́ béèrè pé ti Fẹ́mi Fálànà tó gbé wọn lọ sí àjọ UN tábà ní ká wo ìṣẹ̀lẹ̀ tó fà tó fi gbé wọn lọ sí àjọ UN ẹ̀yà arípò ó tó kéèyàn kan ti ẹ̀dìdì kó ní ìwà tẹ́ ń wú yìí ó kù díẹ̀ káàtó nígbà táwọn tó yẹ kó sọ ẹ pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní African Union tí ó wà àwọn àjọ àwọn ẹgbẹ́ wọ́n tún dá sí wọ́n dá kí sàn kankan. gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú ti ń ṣẹlẹ̀ nílẹ̀ adúláwọ̀ kò síbi tó ti ń sọ̀rọ̀ gbogbo wọn kọ̀ kò rí jọ wọ́n sùn síbì kan náà. bẹ́ẹ̀ni. tábà wo ilé Bobi Wine sìn àwọn ológun ẹ̀kọ́ ṣàdédé lọ kó wọn síbẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni ó ṣẹ̀. ẹ̀fẹ̀ béèrè ni pé àbí ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́lọ́wọ́ Yoweri Museveni àbó ti rí pé ẹni yóò fẹ́ jẹ́ olùdènà fún mi pé bí ó ti ń wù mí pé abẹ́ni yóò gbé mi kò lórí oyè. ṣèbó ti wọlé àmọ́ tí ààrẹ náà bá máa sọ yẹn ni Museveni tó bá máa sọ̀rọ̀ ẹ mọ̀ pé ohun tí ó fẹ́ sọ yóò fẹ́ rí nǹkan rí torí lára àwọn ìròyìn tó jáde ní àsìkò kan nígbà tí wọ́n ṣì ń ka ìbò ni Bobi Wine ló jáde ló declare rẹ̀ gẹ́gẹ́ bí òun president elect ní orílẹ̀-èdè Uganda ní àkókò tí a jẹ́ ń sọ ẹ̀ á rí pé Museveni ó ti ń la Bobi Wine ó ní 60% tí Bobi Wine sì wà ní 20-something% ní àkókò yìí pẹ̀lú ìbò lẹ́yìn ìgbà tó ti ka àbọ̀ ìbò téèyàn sì jáde ẹ mọ̀ pé irú àwọn nǹkan tí ó ṣe yìí tá bá ní káàwó ní tòótọ́ ó kọ́kọ́ lòdì sí ìwé òfin tá bá tún ní káàwó abala mìíwá ẹ mọ̀ pé nǹkan tó ṣe yìí ó ṣeé ṣe kí ó fa sábàbí kí wàhálà ṣáde kó bẹ́lẹ̀ ní orílẹ̀-èdè. ṣùgbọ́n sẹ́yìn wò pé báwo ló ṣe fẹ́ tẹ̀lé ìwé òfin nílùú tó jẹ́ pé aṣáájú ibẹ̀ gan-an kò tẹ̀lé ìwé òfin nítorí àwọn àgbà máa ń sọ pé olè ló mọ ẹsẹ̀ olè tọ̀. ìyẹn tí à ń sọ nìyẹn nígbà tí ẹ mọ̀ pé tí àwọn olórí wa pàápàá jùlọ àwọn tó bá jẹ́ dictator àwọn apàṣẹ bẹ́ẹ̀ ni tí wọ́n bá rí pé ẹnìkan wà níbì kan tẹ́ pé ó ní ọ̀pọ̀ èèyàn lẹ́yìn tẹ́ pé tó bá sọ ọ̀rọ̀ kan ó ṣeé ṣe kí ọ̀rọ̀ tó bá sọ kó jẹ́ kí àwọn èèyàn tako àwọn tí wọ́n wà níbẹ̀ náà pé wọ́n mọ̀ wá bí wọ́n ṣe bo wọn mọ́lẹ̀ tá bá wo orílẹ̀-èdè Nàìjíríà bí àpẹẹrẹ ṣòro rẹ nìsín á rí pé gbogbo ọ̀nà ní láti ṣe àpẹ́ bó tẹ̀ pé ohun tí yẹn náà ń pè fún ó jẹ́ ohun tó lágbára púpọ̀ ká padà sí orílẹ̀-èdè Uganda tí a wà tá bá gbogbo ìwà tí ó lọ ń bẹ̀ pẹ̀lú ẹni
látìgbà tí ètò ìdìbò náà ti parí kò tí ì sọ̀rọ̀ tó pọ̀ jù tó fà á pé ká wá lọ sí mọ́lé kó má rí oúnjẹ jẹ kó má rí oúnjẹ. ìyàwó ẹ̀ tí wọ́n ń nà kó ṣe pé jáde sí gbòòrò inú ọgbà wọn ń bẹ̀ ló jáde sí. a sì gbọ́ láìmọye ìgbà pé ọ̀pọ̀ ọgbà ni Bobi Wine lásìkò ìdìbò gan ni wọ́n fẹ́ pa tí Ọlọ́run kò yọ. èyí túmọ̀ sí pé ètò ìṣèlú ní ilẹ̀ adúláwọ̀ ó sì kù díẹ̀ káàtó. àwọn àsìkò ti wá tó kí gbogbo àwọn ọmọ kẹ́ àwọn olórí wa wọ́n rò pé àsìkò ti tó agbára tá à ń jà fún tá a sọ pé a fẹ́ kú sórí ẹ̀ kò sí téèyàn ṣe lè pẹ́ tó lórí ẹ̀ ìgbà adé téèyàn àfilẹ̀ káàró Muhammad Gaddafi bí àpẹẹrẹ nígbà tásìkò tó kọ̀ láti fi ipò lẹ̀ tí àwọn ọmọ ìlú bínú wàhálà rẹ̀ lọ sí wà dòní tábàwo ní Egypt nígbà náà nígbà tí Mubarak ṣì jẹ olórí tó láwọn ò fẹ́ olórí náà mọ́ nígbà náà ó fa wàhálà tó pọ̀ nílùú tí àwọn ọmọ ìlú dìde tó láwọn ò fẹ́ olórí mọ́ tó sì di pé wọlé wọn tó sì di pé ó fa wàhálà sílùú àwọn ibi tí àwọn ọmọ ìlú bàjẹ́ nígbà náà bóyá wá sì máa ṣẹ̀ṣẹ̀ tún wọn ṣe lọ́wọ́ báyìí ní tó bá mú kí àwọn olórí wà nípò tó bá jẹ́ kí àwọn ọmọ ìlú kí wọ́n jí kó wá láwọn fẹ́ dìde lu ìjọba ṣe mọ̀ pé yàtọ̀ sí pọ̀pọ̀ èèyàn máa kú ẹ̀jẹ̀ àwọn èèyàn tó bá kó á wà lórí ẹni náà ọ̀pọ̀ nǹkan tí wọ́n bá bàjẹ́ tí olórí náà bá ní àǹfààní láti kúrò kó má jẹ́ Ọlọ́run nípè tóun náà bá ń kọjá rẹ̀ pé sábàbí òun àìfẹ́ gbépò lẹ̀ ló fà á ó máa ń yà mí lẹ́nu tí àwọn olórí wa nílẹ̀ adúláwọ̀ tí wọ́n ṣe kúrò lórí ipò tí wọ́n máa wá rìn ní gbogbo ibi tó ti ṣe ìjọba tí wọ́n máa wo àwọn òpópónà tó ti ṣe ìjọba táwọn náà wà lé lẹ́nu láti sọ pé òpópónà yóò dáa. àwọn tí ìgbà kan gbà tá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó kúrò lórí ipò tó ń rìn ní Lagos Ìbàdàn expressway tí táyà ẹ̀ fọ́ sójú títì ni wọ́n ti gbà náà dáadáa ká ní pé ààrẹ náà ṣe títí ọ̀hún nígbà tó wà bẹ́ẹ̀ ṣé táyà ò fọ́ sójú yóò rìn gírí èyí túmọ̀ sí pé ìgbà ní gbogbo nǹkan nílé ayé ìyẹn ni pé ìgbà ò lọ bí òréré ìgbà sì ń bọ̀ tí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jáde síta tí ò sí ẹni tí ó lè dì wọ́n mú gbogbo pé àwọn wà ká fi orílẹ̀-èdè Sudan ṣàpẹẹrẹ gbogbo pé àwọ̀ tó ń wà bẹ́ẹ̀ ká fi orílẹ̀-èdè Cameroon ṣàpẹẹrẹ tá a bá ní káwò lọ káwò bọ̀ ìjọba ni ó ń fa púpọ̀ nu àwọn àwẹ̀ torí ẹni tó bá níṣẹ́ tó ń ṣe tó ní nǹkan tó ń mójútó kò ní rántí pé òun fẹ́ bá ẹnìkan jẹun àìsí náà ló ń fà tí èèyàn ń kanra mọ́ ẹnìkan àsìkò ti tó kí ìjọba wa kó jí àsìkò sì ti tó fún àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ láti mọ̀ jà fún nǹkan wọn gbogbo pé à ń dìbò à ń ra ìbò bí wọ́n ṣe ti nẹ́tíwọ̀kì pa ní ilẹ̀ Uganda kò jẹ́ ká mọ̀ bóyá nǹkan báyìí ló ń ṣe kò jẹ́ ká mọ̀ bóyá ìbò tiẹ̀ ní ààrẹ náà rà. oríṣiríṣi ẹ̀rí òun ni ó tiẹ̀ jáde nítorí àwọn àjọ tí wọn ò jẹ́ kán wọlé òun ó ní àwọn kan tí wọ́n gbà láàyè kí wọ́n wọlé síbi ìdìbò ọ̀hún ibẹ̀ láti rí àjọ African Union bí a ṣe mẹ́nubà ó tún ní àwọn kan tó ń pè ní East African Community àwọn méjèèjì náà jẹ́ kán wọlé àmọ́ pẹ̀lú bá ṣe wọlé náà ìjábọ̀ tí wọ́n mú wá ni pé oríṣiríṣi àwọn nǹkan bíi ewu òun ló so mọ́ ètò ìdìbò ọ̀hún àwọn tó tiẹ̀ jẹ́ ti East African Community yẹn àwọn tún ní wọn ò jẹ́ káwọn láti ibi tí wọ́n ti ṣe ètò ìdìbò nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ń kà wọn ò jẹ́ káwọn wà ńbẹ̀ tí wọ́n tún fi gbé kó ńbẹ̀ wọ́n fi gbé dé ìpele tó kù títí tí wọ́n fi gbé débi tí wọ́n ti kà á pé wọn ò jẹ́ káwọn wọlé ẹni tó sì jẹ́ alátakò yìí náà òun náà jáde pé òun ní ẹ̀rí lọ́wọ́ tí ó dájú pé àmọ́ gbogbo wàkígbà tí wọ́n bá ṣí ẹ̀rọ ayélujára òun lòun tó fi ẹ̀rí òun lẹ̀ nta àgàn bá wò ní ìsìn ṣe bí wọ́n ṣe gbọ́ àwọn apá kan ní àwọn apá tí nẹ́tíwọ̀kì tí wọ́n ti ṣí ní orílẹ̀-èdè Uganda tí ìlú àwọn ọmọ wọn náà tí ìlú àwọn ọmọ Uganda tó tún dùn lórí pé nǹkan tí ò yẹ nǹkan tí ò ṣé ó jẹ́ nǹkan tó yẹ ṣé ó jẹ́ nǹkan tó yẹ kó jẹ́ nǹkan ìdùnnú ní ayé tá a wà kẹ́ wá ní ẹ fẹ́ pa tí ó bá sí nẹ́tíwọ̀kì ó dàgẹ́ bẹ́ẹ̀ pẹ̀kọ́ pààyàn sáyé kéèyàn mọ̀ nǹkan tó ń lọ
kéèyàn kan wà nílẹ̀ èèyàn ò lè pẹ́ ẹni tó wà ní ẹ̀gbẹ́ lé èèyàn ò lè pé bó lè tó dìbò ṣe ń lọ mọ̀ wọn ẹ mọ́ jáde o ẹjọ́ èèyàn ò lè ṣe gbogbo mọ́ eléyìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ àsìkò ti tó fún àwọn ọmọ Nàìjíríà fún àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ láti jí láti kojú ìṣòro tí ó ń bá wọn jà àsìkò sì ti tó fún àwọn ẹgbẹ́ alátakò láti jí torí púpọ̀ náà àwọn ẹgbẹ́ alátakò ni wọn kì í ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó yẹ ẹ mọ̀ pé a máa sọ pé tá bá sọ̀rọ̀ lọ síwájú sí tá bá sọ̀rọ̀ lọ sẹ́yìn a sọ pé ṣé kò sí èèyàn gidi kankan nu gbogbo àwọn tó ń dìbò èèyàn gidi lè wà nù wọn àmọ́ iṣẹ́ tó yẹ kó ṣe wọn kì í ṣe ṣé ẹ mọ̀ pé tá a bá fi orílẹ̀-èdè Nàìjíríà ṣàpẹẹrẹ ẹ mọ̀ pé kò ń ṣe Àtíkù Buhari àti Sowore nìkan ni àwọn tó ń díje dupò wọn kò wọ́pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ ṣùgbọ́n gbogbo àwọn yòókù yìí níbo ló ti mọ̀ wọ́n ibi tó ti jáde gan kò sẹ́ni tó mọ̀ wọ́n bẹ́ẹ̀ èyí túmọ̀ sí pé iṣẹ́ tó yẹ káwọn gan ṣe wọn kì í ṣe. iṣẹ́ tó yẹ kán ṣe nípìnlẹ̀. bẹ́ẹ̀ ni ṣé wọn gbogbo àwọn intolóyìnbó ń pè ní grassroots politics gbogbo àwọn èèyàn tó wà ní ìgbèríko àwọn ló ń dìbò jù ṣàṣàlẹ̀ máa rí àwọn tó wà ń gbòòrò tó máa láwọn fẹ́ lọ dìbò ó lè jẹ́ àsìkò ìgbà yẹn ní gbogbo wọn ní voters card I can't stress myself but àwọn tó wà ní ìgbèríko àsìkò ìdìbò wọ̀ kí n mú ṣeré in tó bá sì gbọ́ ẹni tó bá mọ̀ ni wọ́n dìbò tó bá kàn fún wọn bálẹ̀ tó kàn mọ̀ pé èèyàn pọ̀ ń bẹ̀. Ǹjẹ́ iṣẹ́ wo làwọn alátakò ni wọ́n ṣe láti dé gbogbo ìgbèríko láti lọ fún àwọn èèyàn lóye lórí ẹgbẹ́ wọn lórí ara wọn lórí nǹkan tí àwọn ń ṣe. Ìbéèrè ńlá nù bẹ́ẹ̀ ni torí àkókò ìbéèrè yìí abáníká dúró ìtàbátẹ̀ ní ká dúró lórí ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ lórí ìdìbò tó ń ṣe lórílẹ̀‐èdè Uganda àníkù torí oríṣiríṣi àwọn awuyewuye oríṣiríṣi ọ̀rọ̀ wọn ló ti ń jáde nípa ètò ìdìbò ọ̀hún àmọ́ torí àkókò kágé kúrú ní àárín wọn. Ó dà lẹ́jọ́ wa ìròyìn tí ó tún tẹ̀lé eléyìí tí a mẹ́nubà tán òun náà ni àtikó lórílẹ̀‐èdè Uganda báyìí àti padà wálé sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára COVID-19 tí ó ń jáde tá a sì ń retí ní báyìí ó ní ìjọba àpapọ̀ wa ti ní ó dá ọ àwọn ti yọ̀ǹda owó tó tó bílíọ̀nù 10 náírà láti fi lè jẹ́ pé àwa náà pèsè abẹ́rẹ́ àjẹsára yìí lábẹ́lé tí mo wá fẹ́ béèrè ni pé ní àkókò yìí ǹjẹ́ yóò ṣeé ṣe láti rí i pé a ti pèsè abẹ́rẹ́ àjẹsára yìí nítorí pé lágbàáyé wọ́n mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ìwà àjẹbánu ó ń bá wa jà tí kò ṣe pé àwọn tó máa fi sí abẹ́ ètò yìí pé ó dá owó rẹ̀ ẹja bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí báwa náà ṣe pèsè níṣẹ́ wọn nílò owó ń pọ́npọ́. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ tako ọ̀kan tẹ̀sán tẹ̀ní orílẹ̀-èdè Nàìjíríà ìwà kan ń bá wa jà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà a ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó ní ọpọlọ tí orí wọn sì pé tí wọ́n sì mọ̀ nǹkan tí wọ́n ṣe a sì rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí ó ní ẹ̀bùn tó pọ̀ a rí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tó ń kúrò lórílẹ̀-èdè tí ó lọ ń wá solution sí àwọn ìṣòro tí wọ́n kojú ní àwọn ìlú mìíràn àìsí àǹfààní púpọ̀ lórílẹ̀-èdè ni ó ṣe jẹ́ kí a rò pé gbogbo wa nìkan náà gbogbo wa ń ṣe kan náà a ní ọ̀pọ̀ nínú wa tí ó ní ọpọlọ. Lákọ̀ọ́kọ́ nǹkan tó dáa púpọ̀ òun ni ìjọba àpapọ̀ ṣe láti gbé owó tó tó 10 billion sílẹ̀ fún pé a fẹ́ ṣe àjẹsára ní orílẹ̀-èdè ó jẹ́ nǹkan tí ó dáa púpọ̀ torí tí a bá ní ká wo àwọn àjẹsára èyí tí a fẹ́ máa rà láti ìlú mìíràn a rí àwọn dókítà kan àwọn dókítà tó ti jáde láti orílẹ̀-èdè Nàìjíríà tó ti sọ fún wa pé ó ṣeé ṣe o kí a pàdánù àwọn àjẹsára tí a bá ní ara látòun látàrí pé a ò ní ohun tí a lè fi tọ́jú wọn níbí báyìí a sì ní ọ̀nà tí a lè gbà gbé wọn láti ibìkan lọ sí ibìkan. Tí a bá sì ní kí a wo àwọn àjẹsára tí wọ́n àṣọ àwọn ìlú tí ó ti ṣẹlẹ̀
tí wẹ́dà wọn ṣe rí kọ́ ni wẹ́dà wa ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí a rí degree tí wọ́n pe tọ́ ní oògùn yìí àjẹsára yìí ti lè ṣiṣẹ́ àgbẹ̀ pé wọ́n gbọ́dọ̀ fi pamọ́ sínú òtútù tí ó tó -70 degree. ọ̀dọ̀ wa sì ré òun ni. So tí a bá sọ pé a fẹ́ ra wọ́n sì gba ìjọba nímọ̀ràn pé tó bá tẹ̀ sọ pé àwọn fẹ́ ra o tó bá fẹ́ ra yẹn wọ́n lè ra o àmọ́ kó máa gbìyànjú láti ra àwọn míì tẹ́ pé kò nílò òtútù púpọ̀. Èyí ló fa sábàbí rẹ̀ tó fi jẹ́ pé ohun tí ìjọba ṣe ò dà púpọ̀. Ọ̀nà tí ìjọba wa gbé gbà kí ìjọba wa jẹ́ kó jẹ́ ọ̀nà tó tọ́. Torí mo tiẹ̀ fẹ́ béèrè pé lákọ̀ọ́kọ́ náà níbi tó ní kán gbégbá ọ̀nà tó tọ̀hún apá kan nù èyí tí mo tún wá ń wò tí mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ni pé a rí i pé nígbà tí wọ́n tiẹ̀ ní ó dá o ní ilẹ̀ òkèèrè náà tí wọ́n ṣe àwárí abẹ́rẹ́ àjẹsára yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn dókítà tí wọ́n ṣe àwárí. Àkọ́kọ́ ohun tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ àyè wà ǹjẹ́ gbogbo nǹkan tí wọ́n nílò láti fi rí pé ó dá o ẹja ṣe ìwádìí ọ̀nà wo la fẹ́ gbégbá kí ni àwọn kan tá a nílò tí gbogbo ẹ̀ náà fi di pé ó jọra wọn ǹjẹ́ gbogbo àwọn kan ó wà ní pèsè ní orílẹ̀-èdè Nàìjíríà èyí wọn àkọ́kọ́. torí ibi ìwádìí yẹn gan-an ni mo ti fẹ́ béèrè pé ṣáàtì ẹ̀ ní tán máa fi wádìí pé nǹkan báyìí la máa lò tá a máa fi ṣe lè tí ó máa bá wa lára torí tẹ bá rántí má bínú wàá rántí pé dókítà ta pè ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n jẹ́ kó yé wa pé àrùn kòrónà irú èyí tó wà ní ilẹ̀ adúláwọ̀ ó yàtọ̀ sí. A gbọ́dọ̀ ṣe ìwádìí dáadáa àmọ́ nǹkan tí mo tẹ̀ tó wá fẹ́ mú alẹ́ kejì ni pé a rí i pé ọ̀jọ̀gbọ́n kan náà ní ọdún tó kọjá nígbà tí kinní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí pé ó ń jà òun náà jáde pé òun ní abẹ́rẹ́ àjẹsára yìí lọ́wọ́ èyí ni ọ̀jọ̀gbọ́n Maurice Iwu nígbà wọn tó tẹ̀ tó ní kán fún àwọn tó fún kíjọba àpapọ̀ fún òun ní èèyàn 5 tí wọ́n fi ṣe ṣé gbogbo àwọn gbogbo nǹkan tá a nílò lórílẹ̀‐èdè yìí ṣàní gẹ́gẹ́ bí n tó sọ. gbogbo àwọn tẹ kọ́kọ́ dá ọkàn kọ́ làwọn tó kọ́kọ́ jáde pé àwọn ní àjẹsára Ọọ̀ni of Ifẹ̀ náà jáde síta ó sì tò àwọn oògùn síta. Ẹ mọ̀ pé lágbègbè àkókò yìí organic àwọn nǹkan tiwa ni àwọn nǹkan tí wọ́n fi pèsè àgbo ogun COVID-19 ní orílẹ̀-èdè Madagascar. Tá a bá ní ká wá sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ pé téèyàn bá ti mọ nǹkan tí àìsàn jẹ́ nǹkan tó bá ń fà á ẹ mọ̀ pé yóò rọrùn láti parun. Àìmọ̀ nǹkan tí ó ń fa àìsàn ni ó máa jẹ́ kó le láti pa. Tí àìsàn bá kíyàn mọ́lẹ̀ a mọ̀ pé yóò fa ikọ́ yóò fa kéèyàn mọ́ lè mí dáadáa. Gbogbo àwọn pé ọmọ ò mí dáadáa rèé ní ilẹ̀ adúláwọ̀ ní ilẹ̀ Áfíríkà gan láti ní tẹ́lẹ̀ pé nǹkan báyìí là ń lò sí. Nǹkan tí COVID-19 yìí lóòótọ́ ni ó jẹ́ àìsàn tí àgbáyé tó ń bá jà bọ̀ kò ń ṣe nǹkan tí a nílé wá ojútùú sí ní orílẹ̀-èdè wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a ní àwọn amòye tí wọ́n nímọ̀ gan ní orílẹ̀-èdè àìsí àǹfààní ni ó ń fà ló jẹ́ kó dàbẹ̀ pé a ní àwọn èèyàn. A sì dúpẹ́ lọ́wọ́ ìjọba pé ó ti pèsè 10 billion fún àwọn ẹni àsìkò tí wàá tó tí owó òun bá dé sọ́wọ́ àwọn tó yẹ kó dé sí tí àwọn èèyàn bá sì tẹ̀lé tí wọ́n sì tẹ̀lé ìlànà tó yẹ kó tẹ̀lé tí wọ́n sì ṣe bó ṣe yẹ kó yẹ àsìkò ti tó fún àwọn dókítà wa ní orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn amòye wa fún àwọn tó ń gbá research àsìkò ti wá tó láti fi jẹ́ kí ó hàn sí àgbáyé pé àwa náà a lè wá ojútùú sí ìṣòro tó bá ń kọlù wa. Ẹ ṣeun púpọ̀ àlejò wa àkókò tí kò wá ń papá mọ́ra tí wọ́n ti ń pè wá nílẹ̀ agbára pé kí a fi abala yìí lẹ̀ àní lè mú àwọn ìròyìn tí ó kó wá. Bẹ́ẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè Sudan bẹ́ẹ̀ àkókò tí kò wá ń papá mọ́ra ẹja yọ̀ǹda àlejò wa lónìí wọ́n tún bá wa tẹ̀wájú lọ́jọ́ míì tàbá tó gbé wọn wá sórí ètò ó dẹ̀ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lónìí
ẹ ṣeun fún ìgbà mi lálejò. Tọ́ ẹ̀yin aráalé òun náà ni ẹ ti rí tí àyẹn nà látàrọ ẹ pé àkókò ló ti kó wa ń papá mọ́ra tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ìròyìn méjì tá a mú wá ẹ rí i pé tábà ní àmọ́ sọ lọ àní kò ń bẹ̀ lónìí àmọ́ òun ni àlejò wa ti bá wa yànnà ná a sì lérò pé àwa náà ta wà ń lé pẹ̀lú ohun tí wọ́n bá wa sọ àti rí kan àbí méjì dìmú àti gbogbo àwọn tọ́rọ̀ náà kàn àwọn náà ti rí ọgbọ́n kan àbí méjì dìmú nínú bí àlejò wa ṣe bá wa yànnàná rẹ̀ lónìí tó bá rí bẹ́ẹ̀ ọ̀la tún ni ẹ̀ka ìtúnjá pàdé ní abala yìí bákan náà bí àtúnṣe mọ̀ mú oríṣiríṣi àwọn ìròyìn wá sí etí ìgbọ́ wa ní báyìí ẹ jẹ́ kí a dókè lọ́hùn kí a darapọ̀ mọ́ Tèmítọ́pẹ́ Akínlẹ́mí Bọ́lá lágbo àwọn amúlùdùn tí ẹ bá padà dé àlejò wa náà ti wà níkàlẹ̀ ní abala bó ṣe ń lọ ẹ mọ̀ yìí kó ń bẹ̀ ọ́ à ń padà bọ̀.